suhbatan. Kẹ́yọ̀ bá yín àfa ọwọ́ àánú tààlí muta'allim mọ̀rú àfa tó yẹn o kò sí tí gbogbo wa fi sóríire báyìí ọlá pé àṣẹṣà àfa Sheikh Adam kò sí tí wàhálà fi pọ̀ lọ́tún lọ́sì Sheikh Adam markaz kò sí lè kéwú tó dàbí wa kò sí lè kéwú tó lóríire pọ̀ bẹ́ẹ̀ tó markaz nílẹ̀ Yorùbá kò sí ẹ sọ lé kéwú tó produce irú àfa dààmú sí òṣùgà yìí ẹ sọ lé kéwú tó produce irú àwọn sí òtàgánà yìí ẹ sọ lé kéwú tó produce irú sí òṣùgà ẹ sọ lé kéwú tó produce irú àlífà ẹ sọ lé kéwú tó produce irú àwọn sí wàhálùmíyà nílé kéwú tí wọ́n sọ pé èèyàn dà bí mi ṣe ń sọ̀rọ̀ yìí mufti láti Amẹ́ríkà London gbogbo wa yìí ipe yẹn ọmọ gbé dáwà káàkiri ayé àwa yìí àwọn ọmọ mọ́ríkàsì so bẹ́ẹ̀ bá rí bí igi ọba léso tó da àwọn èèyàn onímọ̀ jùkọ mọ́ afáwa ṣúgà ti ṣe wá àsìkò bá bí mu tó sì bá àsìkò yìí mu kọ̀díyà tó sáà lásìkò tá a wà yìí àfi kẹ́ gbogbo àfọwọ́ àti ó tètè padà ká tètè iṣẹ́ tọ́lọ̀ ń gbéra wa ká àfa wa gbélé wa lọ́ka padà sí díẹ̀ ibi tá a ti sọ sí di nù èyí tẹ̀ ń ṣe lónìí ṣé o tàgá náà ti kàn máa sí ipe àsàlátù la fi bẹ̀rẹ̀ àsàlátù náà la máa fi bá a lọ ẹ dìde ká ṣàdúà. Ya Allah Ya Allah Ya Allah Ya Allah Ya Latifu Olatufu bina Allah Ya Allah Ya Allah gbogbo jama Latifu Olatufu bina Rosulul-Anam látọ̀dọ̀ aṣáájú wa ọba tó kó wa jọ àánú Ọlọ́run tó fi kó wa jọ má fi bínú ẹ̀tù wa kálá ilẹ̀ jẹ́ a máa pọ̀ sí àwọn tá a wà ń bí àwọn tó wà lábúrọ̀dù káàkiri orí mẹ́rin ayé gádùá gbogbo yín ọgbà ọlọ́gbọ́n Ya Allah Ya Latifu Olatufu bina Allahumma inni as'aluka bi azamati uluhiyyati Ọlọ́run pẹ̀lú agbára tó fi ń darí gbogbo wa bil asrari rububiyyati tó fi ń kọ̀ntrólù ayé la fi ké pè ọ́. wa bil qudratil asaliyyati agbára àpilẹ̀ tí ò sẹ́ni ọmọ díẹ̀ la wa fi ké bil pè ọ́. quwwati wal izzati sarmadiyyati ògo tí ọmọ bẹ lọ gbére-gbére tó wọ́n jẹ́ dẹ̀ pé yí wọ́n pé nìkan Ya ló ní la fi pè ọ́. Allah wítíẹ̀ Ya Latifu Olatufu bina wa bil asrari rububiyyati tó fi ń kọ̀ntrólù gbogbo ayé wa la fi bil pè ọ́. qudratil asaliyyati gbígbàngbà àpilẹ̀ tí ò sẹ́ni ọmọ wa bil díẹ̀. quwwati wal izzati ògo tí sarmadiyyati ọmọ bẹ lọ gbére tá a fi fẹ́ wa bi nígbà tí wọ́n ti akizatika ná. amanan sa'ati an wọ́n lá kayfiyati kókò sẹ́ni ọmọ bí wọ́n Ọlọ́run ọba wa ti bi rí. ismika wọ́n Allah lórúkọ rẹ̀ Allah. Allah wọ́n lórúkọ rẹ̀ Allah. wọ́n náà wí bẹ́lẹ̀ kan Allah. al-Qudus abẹ́ o. ya ma yakunu li shay'in wọ́n lọ bá tó yá kẹ́ wọ́n bá ti ní kí nǹkan máa ṣe yóò sì máa ṣe ni tí ò ní dúró mọ́ láéláé. àmín bisimilahi rahman. Rahim Alhamdulillahi Rabbil Alamin الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين àfáà wá sí آمين. wọn ni ẹ máa bọ̀ wá parí ẹ̀. àwọn èèyàn àfáà tí wọ́n ṣàdúrà fún àtàfáà tó ṣe wá sí àti bàbá àtàgánní àti bàbá wa Àtàtà ọlọ́njàre ń pẹ́ láti máa tọ́nu ọkọ̀. bàbá aṣáájú wa ṣe é mọ̀ bọ̀. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلوا على النبي الكريم